ẹ̀yin èèyàn mi ẹ wò ẹ wá gbọ́ ohun tí mọ̀mí wá sọ lórí bàbá Tinubu pé àwọn èèyàn tí ń jẹ ẹ̀bà wọ́n ti fi ń nu omi gọ́tà tó máa tẹ ẹ̀bà tó máa ń fi ń nu omi gọ́tà níbi tí ọmọ Yorùbá dé nísìn nìyẹn o níbi tí Tinubu tàyín dé ẹ wò ọ̀rọ̀ kì í síbẹ̀ táwọn mọ̀mí wá sọ o ẹ wò ẹ wá lọ gbọ́. ẹ mà tún kálẹ̀ o ẹ káàárọ̀ ẹ kúrọ̀lẹ́ gbogbo bí tẹ́ bá ti ń wò mí àbí tẹ́ bá ti ń gbọ́ ohùn yìí mo lérò pé ẹ ti gbọ́ ohùn yìí lẹ́ẹ̀kan sẹ́ẹ̀mejì èmi náà tún ní o ọmọ ìyá yín inú ẹ̀jẹ̀ ìbátan yín àbúrò yín ẹ̀gbọ́n yín Dr. Mọ́wùmí Lawal ẹ̀yin ọmọ Yorùbá ògidì ẹ súnmọ́ mi ẹ súnmọ́ mi bàbá Tinubu ó ti finá sórí òrùlé sùn Ọlọ́run má jẹ́ ọjọ́ rẹ̀ kó jáwa Yorùbá mọ́ ẹ súnmọ́ mi o ṣe rí gbogbo mọ̀kùmọ̀kù tí bàbá Tinubu ń ṣe láti bí ọ̀sẹ̀ mẹ́ta yìí ibi tó máa já sí ó máa lẹ́tìkẹ́ o ẹ̀yin èèyàn mi ẹ̀yin tẹ́ bá mọ̀ wọ́n tẹ́ ń jẹ lábẹ́ wọn tẹ́ nífẹ̀ẹ́ wọn dénúdénú ẹ pàrokò fún bàbá Tinubu pé ibi tó ń lọ yìí Ọlọ́run má jẹ́ kán já sínú kòtò ẹ̀yin ará mi ṣe ẹ̀rí ohun tó ń ṣẹlẹ̀ ni lẹ́nu ọjọ́ méjì síjọ́ mẹ́ta ní wọ́n pa èèyàn ní Yobe kì í ṣe pé wọn kì í pààyàn o èyí tó tún pa ní Yobe ó tún lé kẹ́ńkà bàbá Tinubu láwọn ní DSS àwọn ní ọlọ́pàá àwọn ní àwọn army a mà tún ní Air Force a mà ní plane drone ògbà kì í ṣe nǹkan tó wà outside the world ayé máa ń lo drone káàkiri àwọn Ibrahim Traore tí wọn tó ìgbẹ́ Tinubu wọ́n ń dágọ́múso ní Burkina Faso bàbá Tinubu di important observer ní Nàìjíríà pẹ̀lú gbogbo bó ṣe pera wọn ní jagabanu jaga nonsense jaga idiot jaga stupid jaga madness wọ́n dákẹ́ wọ́n wo bí àwọn ọmọ Fúlàní ṣe ń pàrokò fún wa yípe àwọn máa pa wá tán ni wọ́n dẹ̀ máa gba nǹkan tó fẹ́ gbà epo ti lé góńgó àwọn tó ní mọ́tò ti páàkì mọ́tò at the rate of 1,000 bàbá Tinubu lè ra 1 million bàbá Tinubu tó ti kó gbogbo ogun Lagos State dání bàbá Tinubu tó ń fi bílíọ̀nù kówó sílé kò lè ní wọn lára Fọláṣadé ò lè mà láì pé wọ́n ń ta epo ní 1,000 bàbá ẹ̀ ti gbé ìyálájẹ́ fún on a yearly basis ìyálájẹ́ make 1 billion ta ló make 1 billion ní gbogbo wa degree mélòó ni Fọláṣadé ní Ṣèyí ralé mo tún sọ fún yín 11 million ní London ẹ multiply by 1,639 kẹwàá tó jẹ́ almost to the tune of 1 trillion ní ọmọ bàbá Tinubu fi ralé kò dẹ̀ gbé bẹ́ẹ̀ o olórí burúkú ọmọ tí apple ò ní fall far from the tree kò kó owó yẹn kó wá fi dá iṣẹ́ lẹ̀ fún àwọn ọmọ Yorùbá ẹgbẹ́ ẹ̀ kó tiẹ̀ jọ̀gá lórí wọn kó tún ilé ayé wọn ṣe òun àti bàbá ẹ̀yàn fáńdáfáńdá ṣàmọ̀ pé ọmọ kọ́ ni pọ̀ tó máa lè tún ni bàbá ẹ̀ ló jọ ìwà kẹnimánì ìwà apààyàn ìwà olè ìwà ọ̀kánjúwà bó ṣe wà lójú bàbá ẹ̀ náà ló wà lójú ṣe àwọn ọmọ ọ̀dájú tẹ́ bá rántí nígbà tó ń ṣe voting àwọn tó láwọn ò ní vote fún bàbá ẹ̀ kí lẹ rò pé Ṣèyí ṣe tó ń lẹ pósítà káàkiri Ṣèyí ní kán ọlọ́pàá tó tẹ̀lé òun kó ṣùtì onítọ̀hún ẹ wá ń sọ pé bàbá Tinubu burú ọmọ tó bí gan apààyàn bàbá Tinubu Bọ́lá Ahmed Tinubu ẹ wò mí dáadáa kì í ṣe kíní ẹ̀kejì tí máa sọ̀rọ̀ sí yín ni bàbá Tinubu ń tẹ́ ń ṣe yìí ó máa lẹ́yìn o ó máa lẹ́tìkẹ́ o ẹyẹ òkè bí ẹyẹ eku òkè bí eku àwọn ọmọ ènìyàn wa especially àwọn ọmọ Yorùbá àdáhùn bí ọmọ ènìyàn mọ́ o right now nínú ilé mi tí mo wà yìí ni mò ń wo episode ọmọ Yorùbá decently dressed alákọ̀wé ni tó lọ sọ́jà tó lọ jí búrẹ́dì 1,200
tí ó bá sí pé orí yọ ibẹ̀ náà bá lù pa sí. Bàbá Tinubu ibi tó nǹkan tó dà nìyẹn. Ẹ fẹ́ sọ àwọn ọmọ ojúlówó wa ẹ fẹ́ sọ wọ́n dolórí burúkú kalẹ̀. Àwọn ọmọ Yorùbá tí ń commit suicide Bàbá Tinubu. Ọkọ ti sá jáde nínú ilé fún ìyàwó ẹ̀. Ìyàwó ti dá ọmọ sílẹ̀ ó ti lọ. Àwọn ọmọ wa ti dá aláṣẹ́wó kalẹ̀ torí pé kò sóúnjẹ, kò síṣẹ́. Àwọn àgbẹ̀ tó tún máa jẹ́ kó ń jẹ kó dínwó. Àwọn Fúlàní ò jẹ́ ń gbádùn. Bàbá Tinubu ìlú màlẹ́wà. Ìlú màlẹ́wà. Ẹ máa ti ṣàgbákò ìyàwó tí ò tọ́ yín sọ́nà. Torí mi rò pọ́n ní tí for every successful man there is also a good woman. Tí ìyàwó yín bá jẹ́ good woman tó jẹ́ abiyamọ tó bí ọmọ tiẹ̀. Táwọn Àbíbá, àwọn Ọláyínká, àwọn Rashida àti gbogbo àwọn ọmọ tó bá bí tí ebi ò pa wọ́n tó dẹ̀ ń gbọ́ pé àwọn ọmọ Nàìjíríà, àwọn ọmọ Yorùbá, àwọn òbí wọn ò lè afford owó láti fún wọn ní 2 square meals jẹ mí ní 3 o. Ẹ̀ẹ̀mejì láàárọ̀ àti lálẹ́ tán lè jẹ. Ǹjẹ́ kò ní sọ fún yín pé ọkọ mi báyìí ni kẹ́ ṣe jẹ́ ká ṣe. Ebi sì ń pa àwọn èèyàn wa. Orílẹ̀-èdè méjì ló bá tán. Ìwọ kan náà ni ọmọ Delta, ìwọ kan náà ni ọmọ Yorùbá. Ṣé ìkankan náà àwọn ìbátan ẹ méjèèjì kò wú ẹ lórí ni láti lè jà fún wọn? Àwa wí tán wọ́n ní kò sí position fún wife of the president. Ìwọ àtọkọ ẹ ń fi 250 million ẹ fi ń ṣe decoration. Olúrẹ̀mí ikú ṣe bí àlá. Tinubu ọmọ nínàkúnà mà nìyẹn. Àgbẹ̀fọ́ọ̀mù mà nìyẹn. 250,000 kò tó ṣe decoration. 250 million níbi tí ebi ti ń pa ojúlówó àwọn ọmọ Nàìjíríà. 250 million á fìdí ó kéde pọ̀ jù 500,000 Nigerians. Tí ó bá fìdí wọn lọ́sẹ̀ kan á fìdí wọn lóṣù kan. Ẹ̀yin wá fi ń ṣe decoration. Wọ́n dẹ̀ ní kò sí position fún ẹ. Event olórí burúkú wo ló ń ṣe? Tí ó pé àwọn alìmájìrì àwọn ọmọ wa tẹ́sọ́ di mọ́là kalẹ̀ tẹ́sọ́ di oníbàárà kẹ́ fún wọn lóúnjẹ ìwọ ń ṣe event. Ṣé wọn náà elect ni? Àbọ́kọ ẹ. So ìwọ náà ti wá di second in command nsìn. Ṣètí máa ń ṣe tiẹ̀ lápá kan, ìwọ náà ń ṣe tiẹ̀ lápá kejì, ọkọ ẹ̀ gan ń ṣe tiẹ̀. Ẹ wá fẹ́ sọ presidency Nàìjíríà, ẹ fẹ́ sọ di oyè ìdílé yín. Olúrẹ̀mí, ó ní kú síbi táṣọ ẹ̀ wà ní ìtò ń bá bọ̀ yìí. Nítorí pé o ti fẹ́ sọ àwọn ọmọ àtiwọ́ àti ọkọ ẹ. Ẹ fẹ́ sọ àwọn ọmọ Yorùbá, ẹ fẹ́ sọ wá dolórí burúkú kalẹ̀. Nígbà fún yín. Bàbá Tinubu, ṣó ti gbọ́ nǹkan tí àwọn ọmọ Yorùbá Union, àwọn ọmọ tó jẹ́ pé wọ́n wà excited, tán ti rò pé tó bá wọlé, tẹ́ bá wọlé, nǹkan máa dá sí ni. Epo tẹ́ bá ní 200. Bàbá Tinubu ó ti di 1,250 mọ́ yín lórí. Orí burúkú ni, ìbẹ̀rẹ̀ orí burúkú ni. Nǹkan ò ṣẹnu rẹ̀ látijọ́ tẹ́ ti wọlé Bàbá Tinubu. Nígbà tó jẹ́ pé kò dàbí olè, kò dàbí àfọwọ́rá lẹ́yìn kan ṣe. Ẹ̀yin fún ara yín ní wọ́n lẹ́ ní 17 oil blocks Bàbá Tinubu. Ẹ̀yin nìkan níbo lẹ fẹ́ kó lọ? Mo ti sọ fún yín pé everything kẹfí wàdùwàdù kó tẹ́fí ilé ayé kọ̀rọ̀ jọ sí. Asán lórí asán ni ẹ kó lọ síbi kankan Bàbá Tinubu. Tí ẹ bá ti fi ran àwọn ọmọ tí Ọlọ́run dá, pàápàá jùlọ àwọn èèyàn yín tó jẹ́ Yorùbá, tó jẹ́ pé fùrọ̀ Fúlàní náà lè fẹ́ máa lọ líìkì. Ẹ ti di aslika fọ́mọ Fúlàní kàbáàlì, àwọn táwa ń gbà lọ́mọ ọ̀dọ̀ 30-40 years ago. Ọmọ ọ̀dọ̀ ní Fúlàní ń ṣe. Àwọn ló wá ń gbébọn sí àwọn ọmọ yín lórí, ló ń gbowó, ló ń pa wọ́n, ẹ̀dẹ̀ dákẹ́.
ṣùgbọ́n ńgbà tí Ṣèyí yín lọ ẹ ń fọlọ́pàá 6 méje ẹ fi ń tì lẹ́yìn ṣé ẹ rò pé àwọn ọlọ́pàá yẹn ló ń ṣọ́ Ṣèyí Ọlọ́run ṣì ń bá yín ṣọ́ ni bàbá Tinubu Ọlọ́run ṣì ń bá yín ṣọ́ Ṣèyí ni atakọ́rọ́ wọnú àdó yín ẹ ti gbọ́mọ nú yín wọ̀ ṣùgbọ́n Ọlọ́run ní ó ní right answer fún gbogbo yín ẹ̀yin náà yìí náà lẹ́yìn òwèrè Wike tó ń dára kára tó fẹ́ dáná sí wọn lórí ẹ̀yin kan náà lẹ́gbẹ́ Fẹ́mi Gbàjàbíàmílà ọmọ olè ó ti jalè ta Amẹ́ríkà kan ó tún wá ń jà wá lólè ní Nàìjíríà gbogbo yín lẹ máa sunkún ẹ wo ojú mi dáadáa gbogbo yín lẹ máa sunkún ẹ máa jẹ gbá ẹ rí òdodo ńlẹ̀ ẹ gba ọ̀nà nú igbó lọ igbó máa gbò yín ọ̀nà máa nà yín àwọn alálẹ̀ máa gbé yín ṣubú torí pé kí ni ẹ fẹ́ sọ wá lórí burúkú kalẹ̀ nílẹ̀ Nàìjíríà ẹ ń fojú ọlá wa gbolẹ̀ bàbá Tinubu àwọn ọmọ Yorùbá ọ̀rọ̀ owó mú mọ́mọ́ ọ̀rọ̀ owó jẹun kò sí iṣẹ́ lápò wọn ti ń kọ̀mítì suicide àwọn Fúlàní wá ń pàrokò fún yín pé kí lẹ fẹ́ ṣe àwọn tí ń pa yín láti bí ọdún 9 kí lẹ ṣe ẹ lè rí nǹkan kan ṣe bàbá Tinubu nígbà tí Ìgbòho jáde ẹ máa sọ̀rọ̀ pé kàn fi Ìgbòho sílẹ̀ mẹ́wàá máa ṣẹlẹ̀ ẹ má rò pé nítorí pé ẹ wà lásò rọọkì kò ní báyìí o ó tiẹ̀ lè jẹ́ pé ẹ̀yin gangan wọ́n ti lọ gbé bí ẹgbàkejì ẹ ní o bí ADC Ṣèyí Mákindé ní o wọ́n ti gbé kí ló fún yín ní garanti pé kí ọ̀n ní wá gbà wọ́n mọ́ yín kí ló fún yín ní garanti pé ẹ̀yin gan alára bẹ́ẹ̀ ṣe lé alágbára tó wọn ò ní wá gbé yín àwọn tó gbé ńkọ́ ṣé ààbò orí lóní ni ṣe borí kan tẹ́yìn náà ní lóní bàbá Tinubu tún ó máa lẹ́tìkẹ́ ẹ fẹ́ kọ́wọ́ ọmọ yín baṣọ ẹ jóyè Àṣàkẹ́ wọ́n ti fọ́ yín létí lọ kò sí ẹni tẹ́ ń gbọ́rọ̀ sí lẹ́nu ìparun ní o bàbá Tinubu ṣé èèyàn 2 mẹ́ta tó máa ń sọ the same thing tẹ́ ẹ listen tẹ́ni tí fẹnu yín lẹ máa ṣe kò sí nǹkan kẹta lè ṣe fún yín ìparun ní bàbá Tinubu ẹ jẹ́ kí n sọ fún yín ẹ ń wá ìparun bàbá Tinubu ẹ ń wá ìparun fúnra yín ni ẹ dẹ̀ ní fà wá lọ torí àti kìlọ̀ fún yín ẹ̀yin ẹ fẹ́ lọ ẹ̀yin ló kàn wọn ò fi lẹ̀kẹ̀ sí tọmọ ẹlòmíràn sí ìdí yín ló fi sí ẹ wo lẹ̀kẹ̀ náà tí Fúlàní fẹ́ máa já ní kọ̀ọ̀kan àwọn Àtíkù yín àwọn El-Rufai yín àtòbí yín gbogbo wọn ló ti pàdé àpòpọ̀ tá lérò kan fẹ́ bájà tá lérò kan fẹ́ rẹ́yìn ẹ̀ ju ẹ̀yin gan alára lọ a dẹ̀ ń bá yín sọ pé the last testament tẹ́ máa ṣe torúkọ yín máa fi wà tọ́láyé máa fi dáyé ní pé kẹ́ ní boldness kẹ́ show courage kẹ́ jẹ́ ká pín kẹ́ jẹ́ kó olúkálùkù lọ jórúkọ fádà ẹ̀ Fúfúdè ní Fúlàní ń sọ àsọ Fúfúdè o Haúsá làwúsá ń sọ àgbà Haúsá o Ìgbò làwọn Ìgbò ń sọ àgbọ̀ Ìgbò ṣùgbọ́n ṣáà sọ pé ká kọrí mọ́ wọn Nàìjíríà bíi máṣíìnì Ìgbò as long as sẹ́yìn bá ti ń jẹ tẹ́ ẹ̀ mú tí nǹkan kò ṣe yìí tí nǹkan kò ṣe Fọláṣadé tí nǹkan kò ṣe Rẹ̀mí yín àwọn yìí tẹ́ dà sí London àwọn Ọláyínká àwọn Àbíbàtù tí nǹkan kò bá ti ṣe wọ́n ẹni àmọ̀rí ò bá kù ṣé ibi tá dúró sí nìyẹn Ọlọ́run á yà yín lẹ́nu Ọlọ́run ẹgbọ́n tí mo sọ fún yín ibi tẹ́ fojú sí ọ̀nà ní gbàbẹ̀ lọ Ọlọ́run tó ń dájọ́ afẹ́yín pẹ́ran tó bá nawọ́ ọ̀dájọ́ sínú ilé yín bàbá Tinubu ẹ máa ké ya ayà òyò ni wọ́n ní kẹ́ ṣe tó ń sìn ẹlẹ́ẹ̀ṣe tó ẹ máa ṣe tó ẹgbọ́n tí mo sọ ẹ máa ṣe tó ẹ rò pé ní agbára
ṣùgbọ́n máa sọ fún yín pé bí ògo ṣe ń jẹ́ ti Ọlọ́run kò sí agbára lọ́wọ́ ẹ̀dá kankan ẹ ní agbára tẹ́ bá ní agbára ẹ ti kọ́wọ́ àwọn ọmọ Fúlàní ẹ ti kọ́ báṣọ ẹ ní gbogbo ọmọ táǹtì gbogbo àwọn ọlọ́pàá under jurisdiction yín ló yẹ kán wà ẹ lè kó wọn lọ sí Sambisa kán lọ bá yín bá Boko Haram jà ordinary gúnmí religious relic ẹyọ kan ló ń lọ ló ń bọ̀ láàrin àwọn terrorist tẹ́ ń pè ń bandit tó tún sọ fún yín pé kẹ́ wá sanwó fún wọn torí yà ń jẹ wọn ẹ mà ní kán arrest ẹ mà ní kán arrest ẹ Nnamdi lẹ ti gbé sínú jail láti bí ọdún 4 tí brother yín gbé síbẹ̀ ǹgbà tẹ́ débẹ̀ tó yẹ pé láàrin ọ̀sẹ̀ 2 ló yẹ kẹ́ túlẹ̀ ẹ túlẹ̀ so Nnamdi lọ̀tá yín sìn kì í ṣe Buhari mọ́ kì í ṣe El-Rufai kì í ṣàwọn Fúlàní Kabal kì í ṣe Boko Haram kò ń ṣe ISWAT tí ń ti bá yín bàbá Tinubu ẹnu lẹ níbi ìtajà-kàrà ẹ lẹ́fọ̀n ẹ lé nǹkan náà kankan pariwo ni ẹ lè kówó jọ owó tẹni tí tẹnìkan kan ò gbádùn yín àfàwọn aslikas yín owó tẹni tẹ́ fi tún lù ṣe owó tẹni tẹ́ fi dùn tálíkà nínú asán lówó yín ṣé wá rí owó tẹ́ gbójúlé yẹn gbogbo ń tẹ́ gbójúlé tó ń jọ yín lójú àwọn Fúlàní wà nípàkọ́ yín àti plane ni o àti yacht ni o àti gbogbo ń tẹ́ kó dání tẹ́ rò pé bí ilé ayé ṣe rí nìyẹn gbogbo ẹ̀ ló máa sọ di òtútù fẹ́ tẹ̀ mọ́ yín lọ́wọ́ wọ́n ní kẹ́ gbówó epo kalẹ̀ káwọn èèyàn tẹ̀lé ráyè lọ síbi iṣẹ́ ẹni rọ̀ ẹ fẹ́ tẹ̀kí strategic decision adẹ̀ láti faramọ́ ṣẹ́yìn faramọ́ lẹ́yìn ra plane 150 million bí bílíọ̀nù dẹni ṣẹ́yìn faramọ́ austerity measure tí ẹ̀yin sọ pé kí gbogbo èèyàn máa ṣe lẹ́ra yáàtì ṣé mọ̀ wẹ̀ ẹni swimming pool ńlẹ̀ yín bọ́ láti bí yín tẹ́ ní swimming pool bàbá Tinubu tí ò bá jẹ́ pé ìka ènìyàn ni yín ìyàwó yín this is the time tí ìyàwó yín fẹ́ decorate kò wá fi 5,000 5 million 10 million 250 million tó lè fi bọ́ èèyàn 500,000 ní Nàìjíríà ní ìyàwó yín fi ń ṣe decoration yẹn máa wó mọ́ lórí ni ìka apànìyàn ni yín bàbá Tinubu ṣùgbọ́n yóò ní gbà kí wọ́n mú ìdàkọjá lórí yín àbí lórí Ṣèyí yín àbí lórí Fọláṣadé àbí lórí Àbíbá àbí lórí Ọláyínká ẹ ń protect àwọn ọmọ tí yín ẹ ń fìyà jẹ àwọn ọmọ mẹ̀kúnnù mo fẹ́ kẹ́ mọ̀ ní alẹ́ yẹ̀ wò mí dáadáa bàbá Tinubu gbogbo ibi tẹ́ jẹ́ kó bá àwọn ọmọ Yorùbá yálà ìyá wọn ni o bàbá wọn ni o ọmọ wọn ni o àbúrò wọn ni o ẹ̀gbọ́n wọn ni o tẹ́dẹ̀mọ̀ kó yẹ kẹ́ provide wọn pẹ̀lú security nígbà tó yẹ kẹ́ gbé security síbẹ̀ tí ẹ gbé jáde bàbá Tinubu ẹ máa rí jàǹgbàdì Ọlọ́run ẹgbọ́n tí mo sọ fún yín ẹ̀yin gan máa rí jàǹgbàdì Ọlọ́run ẹ máa rí ìbínú Ọlọ́run Ọlọ́run máa nawọ́ ikú gan sílé tẹ̀yìn náà nítorí deliberately willfully stubbornly lackadaisically lẹ́ ń ṣe nǹkan tẹ́ ń ṣe torí pé believe pé kò sí ẹni tó lè mú irọ́ lẹ pa ẹ̀dá tí Ọlọ́run ò lè mú kò tíì dá Ọlọ́run ló mú Nebukadnezar tó sì sọ́jẹ́ ẹranko nínú igbó fún ọdún 7 Ọlọ́run ló mú King Saul tó wẹ̀sì gbogbo gbèsè ilé ayé àtàwọn ọmọ ẹ̀ àti ìrandíran ẹ̀ ní Israeli Ọlọ́run ló mú Ṣàgàrí tó gbọmọ 5 lọ́wọ́ ẹ̀ níjọ́ kan Ọlọ́run ló mú Eli priest tó wó ọmọ ẹ̀ méjèèjì sínú ogun tí kò dẹ̀ sí bàbá ńlá anybody tó pẹ̀ lọ́hùn lẹ́jọ́ bàbá Tinubu mi ò mọ ìyà tí Ọlọ́run kọ sí yín but nínú ìtẹ́ ń bá lọ yìí ẹ máa rí ìbínú Ọlọ́run torí ẹ ti ń sọ àwọn ọmọ Yorùbá ẹ ti fẹ́ sí mi níwín ẹ ti fẹ́ yà mí níwèrè ẹ ti sọ wọ́n dolè tó ń lọ ọjà lọ jí búrẹ́dì ọmọ Yorùbá ń jí búrẹ́dì abùjẹ́bùdànù níwà bàbá Tinubu ọmọ aládé níwà ọmọ ẹlẹ́ṣọ̀ níwà àwa ló fi ń tọrọ
oríire ọmọ Yorùbá ló fi ń tọrọ ní gbogbo àgbáyé ẹ wá fẹ́ sọ wá dolòṣì nílẹ̀ bàbá ńlá bàbá wa èyí wọ́n fẹ́ máa yan fáńdáfáńdá kò ní lè ṣe é ṣe o bàbá Tinubu ká mú rẹ̀ kùn ká wá fi lájà lọ́wọ́ ọ̀rọ̀ yẹn ò ní lè wọ̀ ẹ lọ rò dáadáa tẹ́ ẹ bá mọ ríro ẹni kọ́ fún yín lọ́mọ rogun kẹ́ lọ rò dáadáa bàbá Tinubu èyí tẹ́ ń ṣe yìí ó máa lẹ́tìkẹ́ àwọn ọmọ ogun ọ̀run wọ́n ti bẹ̀rẹ̀ sí ní bínú sí yín tí ẹ bá mọ̀ ẹ wo tẹlifíṣàn fún wákàtí méjì tí lé toko tọmọdé tàgbà tí ò yẹ ká tiẹ̀ lanu ká pe orúkọ yín lásán bèrè ká ṣe pé tá máa sọ̀rọ̀ sí yín èpè ló ń fún yín èpè báwa mẹ́wàá bá ṣẹ tèèyàn méjì ajá lórí yín ẹ wá di ẹni ìwọ̀sí tó ń forí yín gbálẹ̀ kiri torí pé ẹ fẹ́ di president ẹ dẹ̀ ti ṣe fọ́dún kan a ní kẹ́ ẹ ṣe division kólúkálukú máa lọ ẹ ṣe àlẹ́ fẹ́ ṣe ọdún mẹ́rin ẹ ti ń pètò pèrò 27 ta ló sọ fún yín bẹ́ẹ̀ rírò ní tènìyàn ṣiṣẹ́ ní tọlọ́run ẹ máa rò kẹ́ máa gbìmọ̀ láti lọ sí 27 àwọn tó bọ̀ lẹ́nu yìí tí wọ́n ní bá wa dọ̀la ọlọ́run ti mọ̀ wọ́n ṣe mọ̀ ẹ̀yà ẹ mọ̀ ẹ̀yà tọ́lọ́run kọ sí yín tẹ bá ní 20 years lẹ́nu ẹ̀fẹ́ lọ tọ́lọ́run bá ní àárọ̀ ọ̀la ò ní bá yín kó kí lè fẹ́ ṣe àbẹ́yìn lọ́wọ́ yín lẹ́lẹ́mẹ́yìn ṣé yín lẹ́lẹ́mí tó wà lẹ́nu yín ni ẹ̀ ń ṣe fọ́ndáfọ́ndá ebi ń pa wọ́n nílẹ̀ Nàìjíríà ẹ gbé brown plane ẹ lọ sí China ṣé gbọ́ Chinese ni bàbá Tinubu àbọ̀pọ̀lọ mélòó náà ló wà lórí yín tẹ́ fẹ́ lọ fi bá àwọn Chinese lè fẹ́ bá bẹ́ẹ̀ ẹ lọ bẹ̀bẹ̀ lọ tọrọ owó ni torí àmọ́ yín tẹ́ lọ ṣe gbọ́ pé ẹgbà plane wálé abẹ́gbà wálé mò ń sọ fáwọn Chinese gan kí ló dé tó ń bọ́dà nípa asset Nàìjíríà asset tẹ́yìn gan ní is enough ẹ ṣe bẹ́ẹ̀ lẹ́fẹ́ ṣe president Nàìjíríà ni ẹ jẹ́ kó kó asset yín kan fi dí gbèsè tí Ìbíkúnlé Amósùn jẹ táwọn Dàpọ̀ Abíọ́dún àwọn oníjẹkújẹ àwọn ọmọ àlè tẹ kó sábẹ́ àwọn tẹ́ ń kó sábẹ́ náà ni àwọn askisa sí yín àwọn lákìsí yín tán sọlé ayédàwó àlọ́ tán bá gbogbo ìlú jẹ́ mọ́ra wọn lórí láì kí n ṣàwọn ọmọ Yorùbá gbogbo yín lẹ máa rí ìgbàdí Ọlọ́run o gbogbo yín lẹ máa rí ìbínú Ọlọ́run gbogbo ìkà pètò pèrò tẹ́ ń ṣe fún àwọn ọmọ Yorùbá tẹ́ ń dunnú tẹ́ ń lọ tẹ́ ń bọ̀ tẹ́ rò pé ẹ ti ṣe kò sí nǹkan tá a máa ṣe irọ́ lẹ pa Fúlàní ń gbé wa pa níṣojú ẹ̀mí yín ẹ dákẹ́ ìpapínní jẹ Fúlàní ń wọlé ó ń kó dúkìá ó ń gbá àbẹ̀sùn ó ń gbọ́mọ ó ń báyà sùn lójú bàbá ó ń bọ́mọ sùn lójú ìyá àti bàbá ẹ̀ kò sí ń tẹ́ṣẹ́ sí tán bá tún mú Fúlàní ẹ̀ tún ní kán release wọn within 2 hours bàbá Tinubu ilé ayé lẹ́rù pẹ́ ń ṣe ń tọ́lọ̀ máa ṣe fún yín tó máa ṣe fún yín àti ìrandíran yín kò tí ì sẹ́ni tó mọ̀ ṣùgbọ́n má rò pé ẹlẹ́ṣẹ̀ yín máa lọ láláì jìyà ẹ máa jẹ́ bàbá ńlá yà ohun tó wà lọ́yìn ọ̀fà yín ó máa ju èje lọ ẹ tọwọ́ bojú báyìí bàbá Tinubu ẹ ní rí omi ẹ ní rẹ́ni bẹ̀yìn pàpàkó tó ẹ máa bá nǹkan tẹ́ ń gbá lọ ẹ máa ṣe lọ ẹ máa ṣe bọ̀ gbogbo ohun tẹ́ ń ṣe lọ́lọ́run ti rí ó dẹ kámẹ́rà kalẹ̀ ó ń fídíò yín bọ́tẹ́ ẹ̀ ní lọ lásán ẹ̀yin ọmọ Yorùbá gidi ẹ má pariwo ebi ń pa wá mọ́ ẹ pariwo fún bàbá Tinubu pé ilé tó lọ àwọn ọmọ Yorùbá sọ pé à ń lọ amalgamation of 1914 ó ti expire as far back as 10 years ago adẹ̀ láwọn Fẹ́mi Gbàjàbíàmọ́ Gbàjàbíàmọ́lé Gbàjàbíàmílà lọ́ọ̀yà ni kò lè kọ bíìlì kó challenge 1940 amalgamation useless lawyer imbecile lawyer moronic lawyer greedy bastard of a Yoruba man àwa wí tó lóhun Secretary of State
Satan of the state lẹ́rí yẹn. Ìyẹn Gbajabiamila. President of Senate. God's will Akpabio. Ṣé God's will in here? Àbí Satan appointed. Satan ló gbé dé pò tó dé yẹn. Ọlọ́run ò jẹ́ gbé síbẹ̀ kó máa ṣe bó ṣe ń ṣe yẹn. Torí ò ní bẹ̀rù Ọlọ́run. You clownish idiot. Ogbon nǹkan tí mo sọ fún ẹ. Every significant topic ló máa make a nonsense out of. Àwa wí tán. Ó ní àwọn pro bono lawyers. Wọ́n defend you with that money. Tọ́wọ́ Ọlọ́run bá bá ẹ. Wàá rẹ̀ ẹ̀wọ̀n yìí. Ẹ̀wọ̀n wàá rí iye. Akpabio. Ó pèrè ní president of the Senate. Ó agree pẹ̀lú Hausa àti Fulani. Yípe àwa àti màálù citizen ni wá. Aṣọ máa lè ní ẹ́. Bọ́n ṣe ń pa yín mẹ́sàn-án mẹ́wàá. Lórílẹ̀-èdè ẹ nílùú ẹ. Ìwọ lè máa sọ pé àwa àti màálù Fulani citizen ni wá. Kò ní bẹ́ iṣọ́ fún ẹ. Mr. Femi Cardoso or Yemi Cardoso. Ẹ̀yin lẹ approve owó fún Baba Tinubu kó máa ṣe mọ́kùnmọ́kùn. I'm sure owó yín náà ní 250 million. Ti jáde sọ́wọ́ Rẹ̀mí Kúṣebíàlá 250 million for decoration. Ẹ kúṣẹ́ o Mr. Yemi Cardoso. Tí yín máa wọ́ọ̀sì ju Emefiele lọ. Tẹ́mẹ́fiele la rí. Àwọn ọmọ Nàìjíríà ló máa àwọn ọmọ Yorùbá ló máa sọ yín ló kópa. Gbogbo tí Baba Tinubu fẹ́ òun lẹ ń ṣe right or wrong. Inú yín dẹ̀ ń dùn torí pé ẹ wà ní position of governor. Ẹ realize pé ẹ govern kankan. Ẹ ń jí owó lu any amount tí Baba Tinubu fẹ́ 150 billion láti ra plane 21 million fún Boko Haram assistant wọn 250 million fún Olúrẹ̀mí láti ṣe decoration. Ẹrù tí ẹ̀dẹ̀ bàyín ẹ̀ níbẹ̀rù Ọlọ́run bẹ́ẹ̀ tí ẹ̀ nífẹ̀ẹ́ èèyàn ẹ̀ páyà Ọlọ́run pé owó tí ẹ̀yin ń lò yìí 50 to 100,000 ọmọ Yorùbá or ọmọ Nigeria for that matter wọ́n á rí lò. Èyí omi ẹ̀ ṣe o. Èyí títí ẹ̀ tún ṣe o. Èyí náà ẹ̀ fún wọn 24/7 o. Ẹ wá ń lọ coastal highway from here to Calabar. Ta ló sọ fún yín pé a fẹ́ lọ Calabar? Gbogbo yẹn máa rí jàgbàdì Ọlọ́run o. Ẹ lọ wọnú ilé kẹ́ lọ bá Ọlọ́run sọ̀rọ̀ kó lè sọ fún yín ibi tẹ́ ti ṣì. Nítorí ń tẹ́ ń ṣe yìí ẹ ti kó ìparun bá inú ilé yín àtẹ̀bí yín. Ẹ má rò pé Ọlọ́run tó ń wò yín yẹn kò lè mú yín ẹsẹ̀kẹsẹ̀ o. Ó fẹ́ fún yín ní rope kẹ́ fi súnmọ́ òun ni. Ṣùgbọ́n tẹ́ bá kọ̀ tẹ́lẹ̀ ẹ̀ ní yíwà burúkú yìí padà pé ẹ ṣáà fẹ́ máa fìyà jẹ àwọn ọmọ ojúlówó ọmọ Yorùbá. Tọ́ra àwọn ọmọ Ìgbò ń gbèjà ara wọn o. Fire for fire ni. Àwa ò níbọn, àládàá, àláàké. Ṣùgbọ́n lọ́lọ́run. Ẹni tọ́lọ́run bá dẹ̀ ń jà fún majority ló wà. Gbajabiamila. Prince Will Akpabio. You better guide your loins. Guard your loins. Because you are going to see the onslaught. Did you hear me? The onslaught of God is about to visit you. Gbajabiamila, thank God you are a lawyer. Ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni o. Tálàárọ̀ bá ní kó dá fún alálẹ̀ òní jẹ́ kó sunwọ̀n fún ẹ. Torí wọ̀gùn apààyàn ni ẹ́. Ọmọ Yorùbá ọmọ àlè ni yín. Ẹ̀yin ọmọ Yorùbá tẹ́ ń tà wá dànù. Ọlọ́gbé ṣẹ́gbà kejì ni àbí security Ṣèyí Mákindé. Ẹ̀yin ò mọ̀ pé ó ń sún kàn yín bọ̀ ni. Ọ̀pọ̀ ń sún bọ̀ yín bọ̀. Wọ́n gbé yín tọmọtọmọ gan tí nǹkan kan ò ní ṣẹlẹ̀. Ẹ̀yin tẹ́ bá ti sọ pé kó máa gbé ọmọ Yorùbá tí ẹ provide security sí àwọn strategic places. Níjọ́ tó máa gbọ́mọ yín ẹ̀ ní sínlé. Níjọ́ tó máa gbọ́mọ yín ẹ̀ ní rẹ́ni pé wọ́n á dẹ̀ gbé lọ́ máa gbọ́ wọn lọ forever ni. Tẹ́ bá ti lè máa gbà kó máa gbé àwọn ọmọ mẹ̀kúnnù torí pé ẹ rò pé wọn ò léèyàn wọn ò lẹ́jẹ̀ lọ́rùn.
bí ògo ṣe ń jẹ́ ti Ọlọ́run wọ́n gbé ọmọ yín tó bá gbé ọmọ yín wọ́n gbé ìyàwó yín bọ́n bá gbé ìyàwó yín wọ́n gbé ìyá yín tó bá gbé ìyá yín wọ́n gbé bàbá yín mo wá fẹ́ mọ ohun tẹ́ fẹ́ ṣe ọ̀hún dẹ̀ ní gbọ́ndẹ́ mílíọ̀nù lọ́wọ́ yín 1 billion ló máa gbà lọ́wọ́ yín ẹ tí wọ́n fún 1 billion náà wọn ò ní return family yín ẹ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ní o ẹ̀yin ọmọ Yorùbá ògidì ọ̀rọ̀ mi ò pọ̀ lẹ́nìí ẹ sọ fún bàbá Tinubu pé àsìkò tó ọmọ Yorùbá àti ẹ̀fẹ́ gbọ́ nǹkan kan àwa gan ti di àṣàkẹ́ wọ́n ti gbé wa létí lọ all we want is Yorùbá nation kan jẹ́ apín kóníkàlùkù máa lọ Haúsá ti lóhun ò bá Fúlàní tán àwọn ò sọ fúfú dè encroacher marauders làwọn Fúlàní nílé àwọn Ìgbò ti sọ pé àwọn ti fẹ́ lọ tipẹ́tipẹ́ àwọn ọmọ Yorùbá tá la fẹ́ lọ lóòótọ́ aláwọn ajẹgúdújẹrá àwọn politician Yorùbá ọmọ àlè àwọn ọmọ àlè tó wà ní Senate tó wà ní House of Assembly tí wọn ò lè defend anything tó concern heritage wọn tó concern inheritance wọn tó concern posterity wọn tó concern destiny wọn tó keep quiet bí ọbẹ̀ ṣásùn ẹ máa bá Fúlàní lọ ni lẹ́yìn tá a bá gba ilẹ̀ yẹn tá a gbalẹ̀ Yorùbá yẹn àwa tí la máa fi yín ṣe àmọ́ bọ́lá ń ṣe máa ṣe o bọ́tà ní rí yín ẹ̀yin ìka ènìyàn ìka ní yín bọ́tí ká máa kà yín ni ẹ ti bẹ̀rẹ̀ sí ní ro ẹ̀fọ́ ìka wickedness yín àwọn ọmọ yẹn á jẹ́ mbẹ̀ wọ́n á jẹ wọ́n á yó wọ́n tún ní constipation pẹ̀lú ẹ̀ ẹ̀yin má ṣeré ẹ̀dẹ́ èèyàn ẹ bọ́ lọ́hùn níbẹ̀ o ọwọ́ Ọlọ́run ò kúrú láti mú yín o ẹ̀ṣẹ̀ yín Ọlọ́run ń pa ilẹ̀ ọ̀pù ni níjọ́ tó ṣùwọ̀n yín bá kún ẹ̀rí ní tọ́lọ́ máa ṣe fún yín ẹ̀yin ni bíi tọ́lọ́ bá lè má bàṣà ta ni yín tọ́lọ́run ò lè mú yín tọ́lọ́ bá mú Hitler tí ò gba ìmọ̀ dọjọ́ ẹ̀nì pẹ̀lú gbogbo agbára tó ní tó ń pa àwọn ojúlówó ọmọ Júù níbo ni Hitler wà lẹ́nìí níbo làbáṣà wà lẹ́nìí bẹ́ẹ̀ náà bá ṣe máa fi yín pàtàn burúkú nìyẹn tí ẹ bá jáwọ́ nínú ibi tẹ́ ń ṣe. ẹ̀yin ará mi ẹ̀yin ọmọ ìyá mi inú ẹ̀jẹ̀ kò jù báyìí lọ o wọ́n lè bí òkè wọnú kọ̀rọ̀ mi ìwọ̀ but nísìnyí ọ̀rọ̀ mi ti wọ̀ a ti ń pariwo afẹ́ lọ afẹ́fúnfẹ́fún arálì akọ́lẹ́tà bàbá Tinubu ní kò sí tó kàn wọ́n ẹbí Fúlàní àti ẹ̀kúkú mọ̀ pé bí àtọ̀ Fúlàní wà nù DNA wọn tá bá gba Yorùbá wa àwọn bàbá Tinubu tó bá wa débẹ̀ a lọ ṣe DNA fún wọn torí yìí tí bàbá Tinubu gan ń ṣe yìí kò sí garanti pé ọmọ Yorùbá gidi ni wọ́n. ẹ̀yin ará mi ọ̀rọ̀ mi ò pọ̀ jù báyìí lọ lẹ́ni o ẹ máa pariwo ẹ jáde lógúnlógún ní ìyí tí bàbá Tinubu tẹ̀ wá ń ṣe yìí ó yẹ kí 1 million ẹ̀yin yúùtù kẹ́tì jáde ẹ̀yin ìyá lọ́jà ó yẹ kẹ́tì jáde ẹ wọ pátá pẹ̀lú bírákẹ́ lọ́jọ́ kó sẹ́nu ọ̀nà gọ́vnà yín kẹ́ máa kárí pé Yorùbá nation la fẹ́ Yorùbá nation ti létí tó lọ ẹ jáde kẹ́ bẹ̀rẹ̀ sí ní sọ káwọ́ gbé ọmọ tún kò bọ̀ jáde sẹ́yìn náà. Nigeria Labour Congress gba 70,000 lọ́wọ́ yín tí ìrówó náà san ẹ wá sọ epo di 1,000 so èèlò ni 70,000 tó máa fi repo láàrin ọ̀sẹ̀ kan sọ́sẹ̀ méjì tó máa fi fìdí jálẹ̀ ṣùgbọ́n ẹ̀yin ń gba 250 million bàbá Tinubu ẹ̀ ń sign 250 million fún ìyàwó yín kó máa lọ fi ṣe decoration yẹn máa jábọ́ ọmọ lórí ni àwọn òṣìṣẹ́ òlè wọn lè repo láti lọ bí iṣẹ́ ẹni tó ní mọ́tò ti gbé mọ́tò kalẹ̀ àwọn èèyàn lè sùn lẹ́kàn díjú méjèèjì mọ́ torí Fúlàní ń wọlé ń lọ pa wọ́n ẹ̀dẹ̀ lọ́lọ́pàá ẹni DSS tẹ́yìn fún ara yín bá máa jáde ẹgbẹ́ 20-30 convoys of cars kò burú Olúwa lolùṣọ́ àgùntàn tàwa àwa kì yóò ṣaláìní bí a tilẹ̀ ti ẹ̀ ń rìn nínú àforífojì ikú àwa kì yóò bẹ̀rù bí kan but gbogbo ibi tẹ́ nà sí wa Ọlọ́run á dá padà sínú ilé yín bàbá Tinubu gbogbo owó ìkà
ọwọ́ akọ̀, ọwọ́ búlẹ̀tì, ọwọ́ asásìnì, ọwọ́ àwọn gúùsì yín tẹ̀tẹ̀ sí wa, Ọlọ́run á turn it around, á dá padà sínú ilé yín. Bó ṣe máa rí nìyẹn, èdìdí ọ̀run dẹ̀ ti dé, kò tún yí padà mọ́. Ẹ̀yin ará mi, ó tún dìpa kan náà, ìtọ́lọ́run fún mi sọ lẹ́ni ni mo sọ. Mo gbàdúrà fún wa, adélẹ̀ lérí. Bí ògo ṣe ti ń jẹ́ ti Ọlọ́run, a kò ní ṣubú dànù. Olúwa ọlọ́wọ́ gbọgbọrọ tó ń yọ ọmọ ẹ̀ náà fìn, a yọ wá kọ̀ ọ̀nà àwọn àbàyéjẹ́, ajẹkẹ́ni má yò, ajẹmúni lọ́wọ́ dání, àwọn èṣù ọ̀daràn ènìyàn. Olúwa gbà wọ́n lọ́wọ́ wọn ní agbára ẹ̀jẹ̀ Jésù. Ọ̀rọ̀ mi ò jù báyìí lọ lẹ́ni o. Mo tún ní kí n yọjú sí yín ni. Ẹ ṣé, èmi náà ní ti yín. Dr. Mọ́wùmí Lawal, màá máa rí yín bá. Ó dàbọ̀.